gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Saturday February 28 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyàn mọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ bá ń ṣe fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi ṣí ẹ̀rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kọrin yan Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó dára púpọ̀ lọ́jọ́ tòní jẹ́. Ẹ máa wà active, ẹ sì máa wà creative dáadáa. Gbogbo nǹkan tẹ́ bá ṣe pátápátá lá máa yà àwọn èèyàn lẹ́nu, tá máa dùn mọ́ wọn nínú, wọ́n máa admire púpọ̀. Ọjọ́ tòní jẹ́ tó ṣe gbogbo nǹkan tẹ́ bá ń ṣe pátá a máa wá láti inú ọkàn yín, a máa wá láti inú ẹ̀mí yín báyìí ni, tó sì jẹ́ pé ohun tó ń sọ sí yín lọ́kàn yìí jẹ́ nǹkan tó ṣe é pẹ́ ní láti tẹ̀lé, látàrí pé òun ló máa tọ́ yín sọ́nà láti jẹ́ kí ẹ ṣàwọn nǹkan tó ṣe é pé yóò tayọ dáadáa. Gbogbo nǹkan tẹ́ bá sì dáwọ́lé pátá ó máa tayọ púpọ̀ táwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí rẹpẹtẹ. Wá ṣeṣe kẹ́ bísí púpọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ trust me, ẹ máa experience àwọn nǹkan dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín àwọn èèyàn máa patronize yín dáadáa, ìbàjẹ́ iṣẹ́ ọwọ́ lẹ̀ ń ṣe, ìbàjẹ́ ọjà lẹ̀ ń tà, àwọn èèyàn máa patronize yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ má kàn jíjí bó ṣe ẹ lọ lórí ohunkóhun, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì tẹpá mọ́ṣẹ́ pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ góòdù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Yín oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní ẹ máa ní táìmù láti fi àrẹ́ǹjì lẹ́yìn lọ́jọ́ tòní o. Tó bá ṣe ń pè nǹkan wà lẹ́tẹ̀ fẹ́ ṣe láti jọ́ mẹ́ta bóyá nínú ilé, ẹ máa ní táìmù láti mójútó dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọ̀pọ̀ yín máa àrẹ́ǹjì nínú yín tàbí kẹ́ máa ra àwọn nǹkan tuntun sínú ilé tó ṣe é pàtó jẹ́ kí inú ilé tó jọjú fún àwọn àlejò. Nǹkan máa lọ dáadáa láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé gbogbo àyíká yín báyìí á gbalẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn púpọ̀. Ẹ pa gbogbo pílánì yín mọ́ láṣìírí, kẹ́ ní ìrẹ̀lẹ̀ lẹ́ni kẹ́ fètò sí nǹkan yín kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní ọ̀rọ̀ sísọ yín máa dá ṣáká dáadáa, ọ̀rọ̀ yín máa dùn báyìí létí àwọn ènìyàn lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ láàrin ẹ̀yin àtàwọn tó ṣe é pé ẹ̀dùjọ jẹ́gbẹ́ ẹ̀jọ jákẹ́gbẹ́, ìbàjẹ́ níbi iṣẹ́ ìbàjẹ́ níbikíbi, ìbáṣepọ̀ yín máa wọnú ara, tó sì jẹ́ pé àwọn èèyàn máa pay attention dáadáa sáwọn ọ̀rọ̀ yín, máa kọ bí ara ti púpọ̀. Ọjọ́ tòní ẹ má tàṣejù ohunkóhun pàápàá tó bá ti di níbi ọ̀rọ̀ sísọ, kó má jẹ́ pé gbogbo síkírìtì yín pátá ẹ lọ lékè ẹ̀ jáde. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe kẹ́ fọgbọ́n ṣe, ẹ ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ má wá dá sí nǹkan tí wọ́n pè yín sí àbí èyí tí ó kàn yín rárá lénìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ mustard sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ mi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 gbogbo ròyìnrò yín báyìí yóò dópin lọ́jọ́ tòní, ó tó ṣe é pé ẹ máa experience àwọn nǹkan dáadáa láàyè iṣẹ́ yín lówùúrọ̀ kùtù ọjọ́ tòní. Ọkàn yín báyìí àti ẹ̀mí yín báyìí orí iṣẹ́ yín báyìí ló máa wà, tó ṣe é pé ẹ máa tún experience ìdàgbàsókè lórí iṣẹ́ lọ́jọ́ tòní. Ó dára púpọ̀ kẹ́ tètè jí lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní o. Mo advice yín ẹ jí lọ bí iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ bá jí débi iṣẹ́ lọ́jọ́ tòní ẹ máa ráǹfààní àtòrí gbámú dáadáa. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ire máa wọlé dáadáa fún yín láti bí tẹ́rọ kan pẹ̀lú bí tẹ́rọ kan, téyì sì máa ràn yín lọ́wọ́ láti mójútó àwọn nǹkan tó dàbí bùkátà èyí tó wà lọ́kàn yín lásìkò yìí. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín dáadáa, kẹ́ wà positive minded, kẹ́ sì ṣọwọ́ náà kẹ́ máa nọ́nà àpàlẹ́ ní rárá. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pẹ́ ní láti wà careful dáadáa, torí argument lè wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní o. Ní láti rí dájú pé ẹ jìnnà sí pé àìgbọ́ra ẹni yẹ jìnnà sí pátápátá láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lénìí. Fẹ̀kàn tẹ́lẹ̀ nǹkan pọ̀ lọ́rùn yín tó ṣe é pé ẹ fẹ́ mójútó, àwọn kan wà tó ń já ọ̀ràn inú ọkàn yín tó jọmọ́ ti ìgbésí ayé yín gangan, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ tún máa rò pé kí ló dé tí relationship tó fẹ́ máa cause wàhálà fún yín, tó fẹ́ máa cause stress fún yín. Ẹ ní láti neglect gbogbo nǹkan tó dàbí issue tó jọmọ́ ti relationship. Ẹ wulẹ̀ gbajúmọ̀ ìgbésí ayé yín lásìkò yìí ló dára. Ẹ ronú jinlẹ̀ lọ́nà tẹ́ lè gbà ní ìdàgbàsókè fún ìgbésí ayé yín. Ọjọ́ tòní tẹ́ bá lọ ń take nǹkan personal ju bó ṣe yẹ lọ́nà relationship, ó ṣeé ṣe kí ó jẹ́ kí issue náà kò fẹ́ lágbára. Ó ti jọjọ́ tó ṣe é pé ẹ ní láti fi ní ìrètí látàrí pé ọ̀pọ̀ yín ẹ máa rí àǹfààní dáadáa níbi iṣẹ́ yín o, pàápàá yín tó ṣe é pé ẹ̀ ń ṣiṣẹ́ tó jọmọ́ rìn àjò. Ọ̀pọ̀ yín sì rí ó ṣeé ṣe kẹ́ ráwọn opportunity kan láti ilẹ̀ òkèèrè lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, kẹ́ sì wà determine lórí ohunkóhun.
aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Nínú ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ó ṣeéṣe lọ́jọ́ tòní kẹ́dédé wà múdì kẹ́dédé wà emotional bákan kí mood swing fẹ́ dédé wáyé. Ó ṣeéṣe kí ọkàn yín fẹ́ wà active dáadáa tó ṣe pé oríṣiríṣi ìròyìn la máa ṣẹlẹ̀ ń bẹ̀. Ọjọ́ tòní ẹ máa ní àwọn private thought rẹpẹtẹ púpọ̀. Á wá dàbí ìgbà pé gbogbo ìgbésí ayé tẹ fẹ́ ní lọ́jọ́ tòní inú ẹ̀mí yín báyìí lẹ ti fi rìnrìn àjò. Ẹ máa wà very spiritual dáadáa tó ṣe pé ó ṣeéṣe kí ọ̀pọ̀ yín gan kí ẹ láàlá tó máa ní ìtumọ̀ rẹpẹtẹ sí ìgbésí ayé yín ní àṣálẹ́ ọjọ́ tòní. Ẹ má ronú àròjù rárá ẹ sì máa wà negative minded rárá o. Ẹ jìnnà síbi tó bá ń pariwo rẹpẹtẹ. Ẹ ò lè wà ní ibi tó dákẹ́ rọ́rọ́ kẹsì bẹ́lẹ̀ dá yín sọ̀rọ̀ ní ọjọ́ tòní dára. Ẹ má tàṣejù bóńkóhun ṣùgbọ́n ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ wà positive kẹsì wà ní ìdùnnú bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín mójútó ohunkóhun pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní ẹ máa rí ìdùnnú látàrí pé ẹ máa rí support látọ̀dọ̀ àwọn tó jẹ́ olólùfẹ́ yín tàbí àwọn ọ̀rẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ máa experience ìbáṣepọ̀ tó dára láàrin èèyàn àti wọn tó ṣe é pé ó dára fẹ́ lọ́kọ̀ àti ìgbà pẹ̀lú wọn lọ́jọ́ tòní. Support tó bá wá látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yìí ó ṣeéṣe kó jẹ́ èyí tó ṣe é pé á bí kí stress yín kó tún dínkù. Àwọn kan tó dàbí ròyìnròyìn tẹ́ ń ro látijọ́ mẹ́ta ó ṣeéṣe kó tún yàtọ̀ lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní ó dára púpọ̀ kí ẹ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn tẹ́ bá nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn. Tẹ́ ń rò pé lágbájá lè ràn mí lọ́wọ́ ẹ béèrè wọn á ṣe fún yín lénìí. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí ẹ fètò sí nǹkan yín kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wà ní ìdùnnú dára. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 lówùúrọ̀ kùtù ọjọ́ tòní ó ṣeéṣe kí ẹ gba ìpè ayọ̀ kan kí ẹ gbà pé ìdùnnú kan tó jọmọ́ ti ṣẹ́. Ọ̀pọ̀ yín ẹ máa jí pẹ̀lú ìdùnnú àtayọ̀ ní ìròyìn ayọ̀ tí máa jẹ́ kí ìdùnnú yín kó tún lè kàn sí. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé gbogbo fókọ̀sì yín máa wà lórí iṣẹ́ yín o. Gbogbo fókọ̀sì yín máa wà lórí kàríà yín tó ṣe é pé ẹ máa ṣiṣẹ́ lórí ọ̀nà tẹlifígbà tíṣẹ́ yín máa tún fi ní ìdàgbàsókè sí. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti ronú jinlẹ̀ láti rí dájú pé ẹ gbìyànjú láti rò lọ́tùn lósì nípa nǹkan tẹ́ lè ṣe tí gbèsè ayé máa tún yí padà pàápàá iṣẹ́ yín. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ẹ wà fókọ̀sì lórí iṣẹ́ yín dáadáa kẹ́ fètò sí nǹkan yín kẹ́ tẹpá mọ́ṣẹ́ pẹ̀lú. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ o. Iṣẹ́ máa lọ dáadáa gbogbo kan máa lọ dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rá àwọn kan tá tẹ́yìn lọ́rùn tá mú kí inú yín dùn láti inú wá rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó gba kí sí ọtẹ tí ń ṣe láti rí dájú pé ṣẹ́yìn lọ dáadáa. Gbogbo ẹ lẹ́ máa bẹ̀rẹ̀ sí rí rìsọ́ọ̀tì rere lórí rẹ tó sì jẹ́ pọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ rí àwọn ẹ̀díà lọ́tùn lósì àwọn ẹ̀díà àwùsọ sí yín lọ́kàn rẹpẹtẹ tó ṣe é pa máa wá láti inú ẹ̀mí fún yín tó sì jẹ́ pé tẹ bá ń lò lórí ohunkóhun ẹ máa ráǹfààní àtòrí gbámú lórí ohunkóhun tí ẹ bá lò lé lórí o. Ọjọ́ tòní jíjọ́ tó dára púpọ̀ ó sì jọjọ́ ìdùnnú pẹ̀lú ṣùgbọ́n ẹ má dà sọ́wọ́ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì ní ìrètí pé gbogbo kan ti dá. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpínlẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ní láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín. Ẹ ronú jinlẹ̀ dáadáa. Ẹ máa bára yín nípa ẹni tó ń ronú nípa nǹkan àtẹ̀yìnwá pa ipò tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí àti nípa ibi tẹ́ ń lọ kí lọ́jọ́ iwájú ní fún yín. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé nǹkan tó dára láti ṣe náà ni pé kí ẹ ronú jinlẹ̀. Ìrònú jinlẹ̀ yóò ṣeé ṣe kí ó tún bí ìyípòpadà ọ̀tun fún ìgbésí ayé yín tó ṣe é pé àwọn ìdí àtẹ̀bá píkì látara ìrònú jinlẹ̀ yìí tí ẹ bá mú lò ó ṣeé ṣe kí ó yí ìgbésí ayé yín padà sí rere. Ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìyọkọ̀ tẹ bá lọ tàbí tẹ bá wà lọ́jọ́ tòní. Ẹ má dà sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wà courageous kí ẹ ní ìgboyà dáadáa lénìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 olólùfẹ́ yín lè hùwà lọ́nà tí ó tọ́ tó ṣe é pé ẹ lè má nífẹ̀ẹ́ sí rẹpẹtẹ tó sì lè fẹ́ bí ìbínú dáadáa fún yín lọ́jọ́ tòní. Ní láti mọ́kàn balẹ̀ ẹ fi ọpọlọ pípé mójútó ohunkóhun kẹsì ní self control kẹ́ control ara yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ má jẹ́ kí àwọn ọ̀rọ̀ tí olólùfẹ́ yín sọ lọ́jọ́ tòní ẹ má take it too personal kó má bàa bí issue tó lè padà bí break up láàrin méjèèjì. Ẹ fẹ̀lẹ̀ ṣe ẹ ní láti mú sùúrù dáadáa lọ́jọ́ tòní láti jẹ́ kọ́jọ́ tòní já geere.
ọjọ́ tòní láàyè iṣẹ́ ó ṣeéṣe kí iṣu fẹ́ wáyé láàrin ẹ̀yin àti ọ̀gá yín náà pẹ̀lú ṣùgbọ́n distract ara yín kẹwulẹ̀ gbajúmọ̀ṣẹ́ ẹ free mind yín kẹsì rí dájú pé yín pẹ̀lú orí ìpínlẹ̀ ṣáájú kẹ tó foríjì lénìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi tí kìí Pisces tàbí láàrin February 20 sí March 20 ọjọ́ tòní ẹ máa jí ríre o ire ó máa wọlé fún yín lọ́wọ́ òwúrọ̀ kùtù ọjọ́ tòní tó ṣe é pé dùnú àtayọ̀ báyìí wọ́n lè máa fi lọ́jọ́ tòní ọjọ́ tòní ẹ máa rẹ́dì láti rí dájú pé ẹ ṣàwọn nǹkan tó ṣe é pé amúkẹ́nu yín dùn káyọ̀ yín kún ṣùgbọ́n kẹ́ mọ̀ dájú pé lọ́jọ́ tòní ẹ máa fẹ́ wà stressful bákan stress máa fẹ́ pọ̀ púpọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní tó ṣe é pé máa ní láti fètò sí nǹkan yín láti jẹ́ kọ́jọ́ tòní lè rọrùn ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ dára aago 6 láàárọ̀ sí aago 9 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ra méjìlá tó wà pátá ẹni tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹni tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè ire o.